tí Google bá sọ fún wa òótọ́ ni, tó bá tẹ Google máa sọ fún ẹ pé almost the same ratio 50% to 50% ni ọkùnrin. Bẹ́ẹ̀ ṣé gbogbo àwọn ọkùnrin yẹn ṣé gbogbo wọn ni husband material? Nínú 50% tí ọkùnrin yẹn, don't forget that àwọn kan wọ́n ní mental problem tán wà ní psychiatric home tí wọ́n ń tọ́jú lọ́wọ́. Some are narcissists tó ṣe wípé wọn ò lè ever, obìnrin tó bá wọn gbé ayé obìnrin yẹn máa bàjẹ́ ni. Àwọn narcissist nìyẹn. Àwọn míì wà jobless in that same percentage tó jẹ́ ọkùnrin. Some are jobless, tó ń níṣẹ́, tó ń lábọ̀, tó ń ní nǹkan tó ń ṣe. Ọkùnrin míì ó máa ń wà jealous tó ṣe wípé tóbìnrin bá ṣe rere lẹ́gbẹ̀ẹ́ ayé ẹ̀ máa rún ni. Ó máa rí pé òun bá yé obìnrin yẹn jẹ́. There are men like that. Ṣé ẹ lè perú àwọn yẹn lọ́kọ? Ẹ wo ìgbà tí mọ́mí Fúnkẹ́ Adéjùmọ̀ tán di bishop, tí mo post fídíò bishop wọn tí mo kí wọn síbẹ̀. Gbogbo àwọn tí wọ́n bínú ní comment section yẹn, they are all ọkùnrin. Ẹ ti rí wípé àwọn eléyìí inferiority complex ń bá ayé wọn jẹ́. Obìnrin ò lè ṣoríire lábẹ́ àwọn yẹn. So tá bá ti categorize wípé ọkùnrin the same percentage, the same ratio lọ́kùnrin, wọ́n fẹ́ dúró ni, wọ́n fẹ́ endure ni, obìnrin ò pọ̀jù ọkùnrin lọ. We will only be deceiving ourselves. Torí nínú àwọn ratio yìí ẹ ti gbàgbé àwọn tó ní mental problem tó jẹ́ pé rí wèrè ni wọ́n. Tó bá jẹ́ pé ìgbà t'Ọlọ́run dá wọn, ó dá obìnrin kan tó ní obìnrin lọ́fẹ̀ẹ́, ìyẹn ti ya wèrè already, èyí tó ń wà kìsàkiri. Ṣé ẹ lè pè yẹn lọ́kọ anybody? Percentage àwọn kan nìyẹn. Àwọn kan wà ní psychiatric home tó ń tọ́jú wọn lọ́wọ́ tó jẹ́ pé rí wèrè ni wọ́n. Some are narcissists. Àwọn narcissists yẹn àwọn mentally deranged people ni wọ́n. They are gaslighters. Kò sóbìnrin tó bá wọn gbé tó máa ṣoríire. Wàá wà mentally, emotionally and even physically damaged tó bá narcissist gbé. O dẹ̀ lè survive because a narcissist will make you lose everything to become his nothing. Ẹlòmíì ò níṣẹ́ lọ́wọ́ tí ò lè dára ẹ̀ bọ̀. All the same still in the category of àwọn ọkùnrin, because tẹ́ bá ń convince àwọn èèyàn all because pé fẹ́ shoot ara yín, making them to think that desire ni ọkùnrin pọ̀, ẹ̀ ń tàn wọ́n jẹ ni, because kò ń ṣe gbogbo ọkùnrin ló lè níyàwó sílé. Ẹlòmíì wà jealous bí mo ń sọ tó ṣe pé yàtọ̀ fún jealous wípé tíyàwó bá ṣe rere lábẹ́ rẹ̀ ó máa frustrate ìyàwó yẹn. Ẹlòmíì wà over jealous pé tó bá rí ìyàwó ẹ̀ tó ń bá yàn sọ̀rọ̀ ó lè bẹ̀rẹ̀ sí ní fọ́gò mọ́ fọ́lé mọ́ behave bí ẹni tó ti ya wèrè. Ṣó yẹ ẹbẹ́ yẹn? Àwọn míì wà tó jẹ́ wípé wọ́n wicked tán kanlẹ̀, irú ètò dáná sun ìyàwó ẹ̀ nísìn, that's a wicked man. And obìnrin dẹ̀ wà fragile, o lè expect kóbìnrin lọ́mọ bá rú yẹn gbé. Irú àwọn yẹn inú gbóná ń kọ́lé irú wọn sí. Àwọn míì lack character. Ọkùnrin míì wà tí ò ní wà tó ṣe pé kò sí nǹkan tóbìnrin lè ṣe tó lè appreciate obìnrin yẹn. They lack character, they were not well trained. And don't forget pé home training tá à ń sọ yìí tí ì bá ṣe ìsìn gan tójú wa ẹ̀ṣẹ̀ ńlá pé tá a bá ṣe train ọmọ obìnrin á train ọmọ ọkùnrin. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ in those days ọkùnrin wọn ń ṣe house chores bí kan wà responsible, kan gbálẹ̀, kan fọbọ́, kan tún lè ṣe. Obìnrin la máa ń sábà ń tì sáwọn nǹkan yẹn. Tírú ọkùnrin yẹn bá dàgbà tán ó lè unconsciously grow láti má become good husband fún obìnrin tó bá fẹ́. Some men are wicked, some lack home training, some are in the prison. Àwọn míì wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún wọn. Ẹ lọ sí àwọn ṣe bá a máa ń lọ sí àwọn prison láti lọ ṣe outreach. Just that women minister to women, men minister to men. Náà àwọn prison wards wọ̀nyẹn. Bẹ̀tẹ̀ bá kan orígun bí táwọn ọkùnrin náà wà ẹ̀rí tán pọ̀n bẹ́ẹ̀ bí omi. Àwọn kan nìyẹn. Those are some people tó ń bá jẹ́ husband àwọn kan. Some are in the prison. Ṣó yẹ abẹ́ yẹn? Some are criminal tó ń ti arrest wọn. Yeah. Mo ti réyàn tó ti ní relationship tá a dẹ̀ tí wọ́n pè à wọ́n fẹ́ ra wọn kankan. Later ló sọ pé onígá yẹn criminal ni. Ó lóun ò tí ì rí solid evidence láti hand over lọ́lọ́pàá. Pé àmọ́ majority àwọn míì gan wà tó yẹ pé wọ́n tún bá wọn ọlọ́pàá ṣiṣẹ́. And they are real criminal. Ṣé ẹ sọ pé kéèyàn lọ fẹ́ rú èèyàn yẹn? Ẹlòmíì iṣẹ́ 419 ló ń ṣe. Ọwọ́ òkàn tí ì tẹ̀ ni. Are you understanding me? So ẹlòmíì ó ní evil tí ó dẹ̀ wà well brought up tó dẹ̀ jọkùnrin. Unfortunately some people have unseen battle tó ṣe pé wọ́n ní àwọn spiritual forces kan tó ń dáyé wọn láàmú tó jẹ́ pé torí ẹ̀ lẹ́ṣẹ̀ rí àwọn ọkùnrin míì ó kàn pé opportunity tókùnrin ní obìnrin ò ní. Tókùnrin àtobìnrin bá jà lẹ́nìí tó bá fi máa dijọ́ kejì ọkùnrin yẹn lè ti níyàwó mi. Wọ́n ń kà fọ́kùnrin bẹ̀ wọ́n ọlá pé wọ́n máa ń kà fọ́bìnrin. Wọ́n ń kà ìyàwó fọ́kùnrin bẹ̀ wọ́n máa ń kà ọkọ fóbìnrin.
òun ló fà á tó fi dàbí wípé àṣírí àwọn ọkùnrin ò kí ń tètè tú fún àwọn ìwà bí tán máa ń ní. Kì í ṣe gbogbo ọkùnrin ló lè fẹ́ ìyàwó, kì í ṣe gbogbo ọkùnrin lóbìnrin lè bá gbé. Àwọn ọkùnrin míì wà tó yẹ pé tẹ bá ní kí wọ́n fẹ́ ìyàwó endanger life obìnrin yẹn ni. And these are the people tá a jọ ń gbé nínú society. Ṣé yíwa bẹ́ẹ̀ yẹn? Ṣé rí àwọn unseen forces, àwọn physical forces kan wà tó ṣe wípé tí ò lè make ọkùnrin to be called husband. So lè judge numerically. Some don't have character, some have mental problem, some are in the prison, some are jobless. Ṣé èèyàn lè mú ọmọ yín obìnrin á mọ́kọ wálé ẹ̀ níṣẹ́ kí lẹ̀ ń ṣe á lóun ò níṣẹ́? Parent torí ẹ̀ ò bá pé ló máa fi ọmọ ẹ̀ fún ọkùnrin tí ò níṣẹ́ torí ó ti mọ̀ pé irú marriage yẹn is dead on arrival. So gbogbo àwọn tó ń sọ fún pé God what we not do cannot exist yìí, èwo nù wọn lọmọ wọn obìnrin ó mọ ọkọ tí ò níṣẹ́ wálé tí wọn ó gbà. So ẹ jẹ́ ká máa face reality. The truth remains that ọkùnrin lè pọ̀ kóbìnrin pọ̀ bẹ́ẹ̀ obìnrin sì pọ̀ ju ọkùnrin lọ. Obìnrin tó jẹ́ wife material ó pọ̀ ju ọkùnrin tó jẹ́ husband material lọ. So that point that obìnrin pọ̀ ju ọkùnrin lọ is still very valid. Tẹ́ bá Google numeric figure ni Google máa gbé jáde fún yín. Bẹ́ẹ̀ Google lè fún yín níye percentage ọkùnrin tó wà lẹ́wọ̀n. Kò ní fún yín níye percentage ọkùnrin tó jẹ́ narcissist. Kò ní fún yín níye percentage ọkùnrin tí wà ẹ̀ ò dáa. Àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá tẹ́yìn ò gbúdọ̀ gbé jáde tá àwọn obìnrin máa ń sọ pé àwọn ọkùnrin máa ń sọ fáwọn tó máa ń sọ nínú DM kò sí gbọ́ sétí ẹ wo. Ó yẹ téèyàn bá ń gbọ́rú ọ̀rọ̀ yẹn ó yẹ kán ti fi òwú elépo dí etí èèyàn. So ẹni tó bá fẹ́ lọ ṣe second third fourth wife ń bì kan ẹ má wulẹ̀ sọ pé ojú kékeré lè fẹ́ lẹ ṣe kèrèdè tẹ̀rí kò fẹ́ jìyà ni kò fẹ́ endure. Kò sẹ́ni tí ò jìyà ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn second third wife gan bàbá ńlá ìyàlẹ́ lòmíì jẹ. Bí ọlá pé society wa we were brought up to see second or third wife as evil as demon. And we are brought up to always see the ìyálé as if pé they are angel. Àwọn gan náà yọ pàṣán tọkọ ń gbà mí. So please don't crucify anybody. Ẹni tó bá dẹ̀ lóun fẹ́ stay single, òun ò fẹ́ níyàwó, òun ò fẹ́ lọ́kọ, don't crucify them. Ọkùnrin míì singleness ló pè é. Ọlọ́run ò dá ẹlòmíì ní ìdá kó jẹ́ ọkọ. All these things are biblically correct. Jésù gan sọ ó ní gbogbo èèyàn kan ló máa gba ẹ̀kọ́ yìí. Bẹ́ẹ̀ yín èèyàn ó dìgbà tẹ́ bá ti àwọn èèyàn lọ́nú ìṣòro tán wá ní ìṣòro yẹn ẹ̀yin gan ò dẹ̀ lè bá wọn tán ṣòro. Imagine obìnrin tó ti parí iléèwé tó ti sìnjọba ṣùgbọ́n tí ò tí ì níṣẹ́ tẹ wá ní kó lọ mọ́kọ wá ṣẹ́yìn lẹ́bàá tọ́jú ọkọ yẹn ṣẹ́yìn lẹ́bàá bọ́ ọkọ yẹn because nígbà míì èèyàn lè wà nù marriage tó ṣe pé obìnrin ló máa gbé finances pending the time tí Ọlọ́run á fi ní kí ọkọ náà kó rí iṣẹ́ gidi ṣe. Ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ obìnrin tí ò níṣẹ́ báwo ló ṣe fẹ́ support ọkọ yẹn tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ pé oníṣẹ́ tó wà obvious ṣe kọ́kọ́ bá wáṣẹ́ náà tàbí kẹ́ ẹ support ẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ business tó ẹ má máa tanra yín obìnrin pọ̀ ju ọkùnrin lọ. Forget about the numeric figure because Google nísìn theory ni Google máa gbé fún wa but let us go into the world to go and look at the practical. Ọkùnrin míì wà tó mọ Ọlọ́run tó jẹ́ pé atheist ni tó obìnrin dẹ̀ lẹ́sìn bóyá Muslim àbí Christian ni tó ń wà religious ṣe sọ pé ẹni tó jẹ́ atheist tí ò mọ̀ pọ̀ lọ́hùn wà ṣe lè pè yẹn ní husband material lè pè lọ́ husband material because there are times nínú ilé tó ṣe pé things will happen that the level ìbẹ̀rù Ọlọ́run tí bá ń bẹ nínú ọkàn èèyàn ni èèyàn ò fi ní sùúrù fún ọmọnìkejì èèyàn ṣùgbọ́n ẹni tí ò tiẹ̀ mọ̀ pọ̀ lọ́hùn wà báwo lẹ ṣe fẹ́ bá yẹn sọ̀rọ̀ ẹlòmíì agnostic ni tí ò believe in religion tó pé tí àwọn bá lóun lọ ṣọ́ọ̀ṣì àbó ń lọ kírun yóò mọ̀ ní kíni ìrun tó ń kí kíni ṣọ́ọ̀ṣì tó ń lọ. Can you call that one husband? So please ẹni tó bá mọ̀ pé òun make a decision òun ẹ má wulẹ̀ crucify wọn for their decision. Ṣé ẹ rí Ọlọ́run nìkan ló máa ń téyìn o mọ̀. There are a lot of men out there tó jẹ́ pé olórí burúkú ni wọ́n olórí burúkú ayé àtọ̀run tó obìnrin ò lè bá wọn gbé ní ọjọ́ méjì kó jókòó tiẹ̀ kí wọ́n jókòó tiẹ̀ lásán kó ní kálukú wọn lè maintain decorum láàrin 2 hours. They must look for something to batter that woman's emotions. Then ìwọ tójú obìnrin náà bóyá you are a single mother or bóyá nǹkan kan ṣẹlẹ̀ ò wá sí pẹ̀lú ọkùnrin àbí ò tiẹ̀ má rí má jẹ́ kẹ́nìkan kan fi singleness bully ẹ̀ tó bá ti bully ẹ̀ ìwọ náà bully ẹ̀. Àìmọye àwọn tó ṣe yí pé ní ilé ọkọ náà wà tó ṣe pé ọmọ àlè náà bíjọ illegitimate children lẹ́lòmíì bíjọ. So anybody that bully you bully them back
so kò ń ṣe gbogbo ọkùnrin ní husband material. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé ẹ fóònù ọwọ́ ẹ yẹn tẹ̀ ẹ́ wàá rí wípé kinní kan the same kinní ọkùnrin àti obìnrin the same figure. Kì í ṣe gbogbo ọkùnrin tó bá tiẹ̀ jẹ́ pé the same figure ni Google gbé wá ń tòótọ́, kì í ṣe gbogbo ọkùnrin yẹn ni husband material. Àwọn míì criminal ni wọ́n. Àbí ṣé ìwọ obìnrin o lè mọ̀ pé ẹni yìí ń ṣiṣẹ́ criminal kó wá tún sọ yes fún láì jẹ́ pé tó bá jẹ́ pé o mọ̀ is a different thing. Bẹ́ẹ̀ tó bá mọ̀ tó tún wá sọ yes, a jẹ́ pé criminal nìwọ náà. Ọjọ́ táṣìírí ẹ̀ bá máa tú ẹjọ́ máa kú sẹ́wọ̀n ni. And majority àwọn ọkùnrin yìí sí illegitimate business náà ń ṣe because pé they don't want to labour and hustle and work and make legitimate money. So ọkùnrin ó yàtọ̀ sí ọkọ. When you say husband, it's different from ọkùnrin. Ọkùnrin pọ̀ bẹ́ẹ̀ husband is very very scarce. Bóbìnrin náà ṣe pọ̀ tó ṣe yí pé ní wife ẹni tó jẹ́ wife material kò pọ̀, but the percentage of obìnrin that can be a wife is more than ọkùnrin that can be husband. That's why kì í ṣe gbogbo ẹni tó jẹ́ single mother kì í ṣe gbogbo wọn ni wá wọn ò dá. There are some single mothers tó ṣe pé they are just victim of circumstance. Tó dáa jẹ lòmíì gan tó lórí ọ̀fẹ́ àti wà lábí ọkùnrin. That's why we are saying tó bá jóbìnrin tó lọ́kọ tó wà òkè tí ò ní ẹ lára, má wulẹ̀ fayọ̀ fọ̀. Torí tó bá fayọ̀ fọ̀ tó bá bọ́ síta wàá mọ̀ wípé àwọn narcissist, àwọn mentally deranged people, àwọn jobless guys, àwọn wicked people bí ètò dáná sún ìyàwó ẹ̀ yẹn àwọn ló kún gbòòrò. Ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn. So obìnrin ó pọ̀ ju ọkùnrin lọ. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan.